téèyàn bá sùn nísìn tó lálàá wípé òun jẹ nǹkan lójú oorun ṣé mọ̀ wípé ó lálàá ni because téèyàn bá ti sùn you are not in the physical world again, you are in the astral world, right? téèyàn bá ti wá lálàá lójú oorun bóyá ó jẹun lójú oorun ni n tó jẹ lójú oorun yẹn tí ò bá tètè fúnra sí ó lè di èèmọ̀ sí tó bá délé ayé because tó bá jí padà the moment we sleep and we awake o ti come back to the physical world o sùn lálẹ́ o lálàá bóyá o lálàá o wà níbì kan inú astral plane ló wà, you are in the astral world. When you wake up you can now come back to the physical world. Whatever that happened to you in the astral world will manifest in the physical world. Ẹlòmíì lè lálàá pé ejò bùn jẹ lójú oorun pa o dáhùn pé tó bá jí kò ní rí àmì kankan lójú ẹsẹ̀ yẹn but a mọ̀ yìí pé ejò ṣán oúnjẹ lójú oorun tí ò bá tètè múra sí kó yàtọ̀ àwọn àgbà kan fún ní nǹkan tó máa lò àpá abi tó ní nǹkan ti bùn jẹ yẹn tó máa tó bí oṣù kan ó lè jẹ ibẹ̀ yẹn kàn lè yan lásán kó dẹ̀ dégbò egbò yẹn ló máa bá yìí títà fúkú láyé. ẹni bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ ọ̀rẹ́ mi má gba ìsàn láàyè o báìsàn bá gbé ẹ sọ́lẹ̀ tó lọ sí bàárà lọ sí gbòòrò tó jẹ́ wípé ìsèmù ni ilé iṣẹ́ kan bẹ tí mo mọ̀ tó fi tewétegbò ṣọmọ aráyé lóore YEMKEM International ní ó tọ́lọ́ wá bá ẹ wá solution sọ̀rọ̀ ẹ. Now ìṣọkùnrin ìṣobìnrin tó wà nílé ayé there is one particular body nínú ara wa yìí tó pé òun ni foundation òun ni originator of so many problems either in terms of diseases or in terms of problems you cannot even identify, and that is the astral body. The astral body is the connector between the physical body and the spiritual body. Tá bá ti sùn báyìí àìdá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tá bá ti sùn what remains on the bed is the physical body. The astral body has traveled. Whatever that happened to our astral part of the body will now manifest in the physical body. Mo ń sọ tó ń sọ pé ayé ń fa ìsàn ṣèyàn ni mo ti ń sọ yẹ o torí ayé tó ń sọ yìí ò lè rí o ò lè rí ayé sójú even ẹni tó fẹ́ bá ẹ jà ó kàn lè sọ pé lágbájá lòun máa bá ẹ jà ní àsìkò tó máa bá ẹ jà yẹn ò lè mọ́ ó lè jóru ẹni tó fẹ́ bá tiẹ̀ jẹ́ òru ló máa jà wọ́n ní òru là ń ṣèkà sọmi sí yìí òru yẹn dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá máa ń sùn òru yẹn tó bá ti fẹ́ bá ẹ̀dá jà bóyá wọ́n fẹ́ fa ìsàn ṣèyàn ní o àfi wọ́n fẹ́ bá ayé èèyàn jẹ́ ní o àbí ẹni yẹn bóyá ẹni yẹn ń wá pòsíṣàn kan wọ́n fẹ́ kó bọ́ sí wọ́n fẹ́ àtẹ̀dá gbogbo ẹ̀rú fún òru náà máa lọ ṣiṣẹ́ yẹn, and what they do is to attack the astral body. The astral body is where we have the lungs, the liver, the kidney, all the internal organs of the body falls within the astral body. Are you getting me right now? Téèyàn bá sùn nísìn tó lálàá wípé òun jẹ nǹkan lójú oorun ṣé mọ̀ wípé ó lálàá ni because téèyàn bá ti sùn you are not in the physical world again, you are in the astral world, right? Téèyàn bá ti wá lálàá lójú oorun bóyá ó jẹun lójú oorun ni n tó jẹ lójú oorun yẹn tí ò bá tètè fúnra sí ó lè di èèmọ̀ sí tó bá délé ayé because tó bá jí padà the moment we sleep and we awake o ti come back to the physical world. O sùn lálẹ́ o lálàá bóyá o lálàá o wà níbì kan inú astral plane ló wà, you are in the astral world. When you wake up you can now come back to the physical world. Whatever that happened to you in the astral world will manifest in the physical world. Ẹlòmíì lè lálàá pé ejò bùn jẹ lójú oorun pa o dáhùn pé tó bá jí kò ní rí àmì kankan lójú ẹsẹ̀ yẹn but a mọ̀ yìí pé ejò ṣán oúnjẹ lójú oorun tí ò bá tètè múra sí kó yàtọ̀ àwọn àgbà kan fún ní nǹkan tó máa lò àpá abi tó ní nǹkan ti bùn jẹ yẹn tó máa tó bí oṣù kan ó lè jẹ ibẹ̀ yẹn kàn lè yan lásán kó dẹ̀ dégbò
egbò yẹn ló máa bá yí títà fi kú láyé. Tó bá múra sí wọ́n lè gé ẹsẹ̀ yẹn because tó bá máa dé hospital wà ní cancer ni, cancer of the leg. Gbogbo nǹkan bá ti rójú tu ẹ̀ náà máa pè cancer, wọn á lókọ́ lọ gé. You understand me now? Ẹlòmíì wà gbogbo oríṣiríṣi tó ti jẹ oríṣiríṣi attack. Ẹlòmíì wà lójú oorun wọn á yìnbọn lù ú. Á dẹ̀ rí pé òun kú. Irú ẹni bẹ́ẹ̀ yẹn tí ò bá múra kó tó àwọn àgbàlagbà lọ, nǹkan burúkú ń bọ̀ wá ṣẹlẹ̀ sí nìyẹn. It happens like that. So that is why in the occult world lèèyàn ṣe máa ń nínú gbogbo ẹ̀yà ara tó burú jù tẹ́ ìdàgbúdọ̀ protect is your astral part of your body, because that is the most delicate part of the body. Ibẹ̀ ni oríṣiríṣi àwọn nǹkan máa ń gbà wọnú ara. Misfortunes, cancer, diabetes, everything, gbogbo nǹkan burúkú lé ayé, you see, everything falls within the part of your astral part of the body. Are you getting me right? Ẹni tó lè bọ́ lórí àwọn orú àwọn ìṣòro bẹ́ẹ̀ yẹn lẹ́ni tó ti consolidate rẹ̀ spiritually. Ẹlòmíì wà tó yẹ pé tó bá lọ bá lójú oorun wàá bá lákọ ni. Are you getting me right now? So ẹni tó lọ bá lójú oorun tó bá lákọ, ìṣòro ni fún ẹ láti bárò ẹni bẹ́ẹ̀ yẹn jà. Ẹlòmíì wà lójú oorun wọ́n á fún lékìsà, á wọ aṣọ èkìsà lójú oorun ni o. Wọ́n á gbé èkìsà aṣọ, wọ́n á gbé wọ̀ lọ́rùn, á dẹ̀ tají. Irú ẹni yẹn tí ò bá múra, ogun ayé kan nìyẹn fún. So òun ló fà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn àìmọ̀dí, ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tó ń rojú tú ẹ̀, ibi ojú oorun ló ti ń wá. It comes from the astral part of the world. Ó ló ṣe pé n tó bá ti ṣẹlẹ̀ sẹ́dá lójú oorun, tó bá délé ayé tán, ohun tó máa rán nìyẹn. You know, in some people, mo sọ̀rọ̀ nípa obìnrin míì tó bá sùn lójú oorun pé kó lóyún kó máa tọ́mọ. It's part of the attack of the spirit and the astral world. You understand me now? So òun ló fà tó yẹ pé the spiritual body, nǹkan tá a lè rí ni, is the soul. Are you getting me right? Physical body ni nǹkan tá a lè rí. The astral world ni nǹkan tá a lè rí, but ohun tó connect the spiritual world and the physical world and the physical body is the astral body. So òun ni ẹ̀dá gbọ́dọ̀ máa wà very very careful. Ẹ wo obìnrin míì alẹ́wà, á ní gbogbo ẹ̀, kò ní lórí ọkọ, ojú oorun láti máa lọ́kọ. It happens. Ẹ máa róbìnrin mi wà tó pé lójú oorun á rí pé oríṣiríṣi àwọn èèyàn ńláńlá ló ń fẹ́ òun náà, ṣe ẹbí tí a máa ṣe. Obìnrin mi máa ń ṣe marriage. Obìnrin mi á ṣe society wedding in the astral world. Ilé ayé kò ní bá wọn ṣe marriage. Ara ogun kan nìyẹn. Òun náà láìsàn. In fact, nínú nǹkan tó burú jù tí ẹ̀ bá ti ń jẹ oríṣiríṣi, tàbí ẹlòmíà ló máa wẹ̀ nínú abàtà, ẹlòmíì oríṣiríṣi àwọn nǹkan báwọn yẹn. But gẹ́gẹ́ bí tí mo sọ, out of the 4 bodies, the mental body, the physical body, the spiritual body, the astral body, the most delicate part of our body is the astral body. Ibẹ̀ ni ogun ayé tí kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀, because ohun tó bá ti ṣẹlẹ̀ sí wa in the astral world will manifest in the physical world. Tọ́mí sí yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtẹ̀márí yẹn, but níìsín ẹni tó kó gonorrhea níìsín kò lè sọ pé ayé ló fi ṣe òun. Sífílìsì ayé ò kì í fi ṣe èèyàn. Tọ́mí sí yìí, but àwọn àìsàn kan wà tó yẹ pé ẹ máa rẹ́ lòmíì gbogbo rí àìsàn bíi 8 lè máa ṣe òun nìkan. A wá lọ sí hospital, wọn á dagun náà sí ẹ̀wọ̀n ò ní rí tó ṣe, wọn á láwọn ò rí nǹkan kan. So ẹni tí ò gbádùn tó síìkì tán ọ̀dẹ̀ rí tó ṣe, ó yẹ kó ti mọ̀ pé òun gbúdọ̀ ọ̀rọ̀ òun ti ní bá nínú. So that is why we used to advise our people that when you have a spiritual attack or you have a spiritual problems, the solution to it is to go through the way of the spiritual healing. That is the only way. So that's why they say spiritual problems needs spiritual solutions. So ayé a máa fi àìsàn ṣe ní dáadáa. Ẹni tá yóò lè fa àìsàn ṣe
lẹni tó wà spiritually consolidated, tó wà spiritually inclined, right? Irú ẹni bẹ́ẹ̀ ló lè kó gbóhùn yẹn, ló lè kó yọ. But the problem is that àwọn èèyàn wa, they don't, wọ́n mọ the importance of the astral body of their life. Ohun tó dẹ̀ ń kó gbóhùn jà wọ́n nìyẹn. So ó ṣe pàtàkì. But tí èèyàn bá lọ sórí, because we have a spiritual page that we call the spiritual page yẹn, tí èèyàn bá débẹ̀, ó máa enlighten yẹn about a lot of things about the world of spiritualism. Tó bá lọ sí spiritualism.aia.com.ng, that is our website, or kó lọ sórí www.aia.com.ng, or kó lọ sórí spiritualism.aia.com.ng. ó máa tún rí a lot of things nǹkan tí a sọ yìí. But tí ẹ bá fẹ́ kàn sí mi fúnra mi personally, ó lè pè sórí 080-6666-9868 or 080-6666-6359 or 080-6864-7156. Those are the 3 numbers tó yẹ pé wọ́n lè fi bá mi sọ̀rọ̀. Ṣùgbọ́n Ọlọ́run bá lójú èyí kò ní fà lé ayé lọ́wọ́ o. Ṣùgbọ́n àwa fúnra ara wa ká ṣọ́ra, ká dẹ̀ má fira wa sílẹ̀ jù. Ẹlòmíì ti, because ilé ayé yìí ogun ni. Olórin kan ló kọrin, ó lóun mọ̀ pé ilé ayé pé ilé ogun ni, pé ìgbà tó ń jagun lòun tó mọ̀ pé ilé ayé ilé ogun ni. Ilé ayé àtòrí ìjì ní ilé ayé, ìjì òní ilé ayé. Ọlọ́gbọ́n tó bá gbọ́n àtẹríbalẹ̀ fún, tí ìjì yẹn bá ti ń bọ̀ báyìí aborí ẹ̀ kọjá. Òpònú òmùgọ̀ èèyàn ló máa dúró dé, ìjì ayé rẹ̀ gbé lọ, ìjì ayé ò ní gbé wa lọ. Àṣẹ Èdùmàrè. Tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa Dr. Akíntúndé Ayẹni, YEMKEM International. Ìwọ ni kò mọ̀ wòra rẹ̀ ràn o. Bàbá wa ní in tí ó yẹ kí ẹ̀dá ó mójútó nínú ẹ̀yà ara ni astral body. Mọ̀ wòra rẹ̀ ràn, kàn sí iléeṣẹ́ YEMKEM International lónìí kó má bàa kábàámọ̀ lọ́la. Ẹni bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́. Ọ̀rẹ́ mi má gba ìsàn láàyè o. Báìsàn bá gbé ẹ sọ́lẹ̀ tó lọ sí bàárà lọ sí gbòòrò tó jẹ́ wípé ìsèmù ni. Ilé iṣẹ́ kan bẹ tí mo mọ̀ tó fi tewétegbò ṣọmọ aráyé lóore. YEMKEM International ni ó tọ́ lọ, wá bá ẹ wá solution.